Káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣe ọjọ́ ìbí ní èní 28th of May, ọjọ́ Wednesday. Mo kí yín kú ọdún, ẹ kú ìyèdùn, ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé. Yín subscribers, mo dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo àtìlẹ́yìn yín lórí channel yìí. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o. Gbogbo àdáwọ́lé yín á máa yọrí sí rere o. Ẹ̀yin èèyàn lé. Wọ́n tẹ́ bá ń béèrè, Ọlọ́run á ṣe fún èmi àti yín ní agbára Ọlọ́run. Bí a ṣe sọ gist wa lánàá, a mẹ́nu bà nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ààfin bàbá Erin ńlá lórí bí àwọn sisi wa méjì bí wọ́n ṣe tahùn síra wọn, lórí bí ìkan nínú wọn ṣe ń ṣe nínú ààfin. Ṣùgbọ́n a dẹ̀ tún mú ẹnu bá sisi wa kan tó lọ bribe àwọn ẹ̀gbọ́n kábíyèsí, tí wọ́n ní àwọn ẹ̀gbọ́n kábíyèsí ní rárá àwọn ò gba owó nítorí àwọn ti rí àǹfààní àti ìfẹ́ èyí tí bàbá Erin ńlá tán ní sí Queen Naomi, wípé àwọn ò dẹ̀ wá láti ba ìfẹ́ náà jẹ́. Nǹkan tí a gbọ́ nìyẹn, ẹ̀yin ará lé. So wọ́n ní wọ́n reject owó sisi wa yìí. Èyí táwa gbọ́ tó wá yà wá lẹ́nu òun ni lórí bí sisi wa tún ṣe lọ bá àwọn elder. Wọ́n ní àǹtí wa lọ bá àwọn elder yìí jà wípé kí ló dé tó jẹ́ pé wọ́n ń support Queen Naomi pẹ̀lú bàbá Erin ńlá pẹ̀lú gbogbo nǹkan tí òun ṣe fún àwọn elder yìí, allegedly bá ṣe gbọ́. Bí a ṣe gbọ́ gist yìí, wọ́n ní there was a time tí Queen Naomi tí kábíyèsí ní kí wọ́n lọ bẹ̀ gbogbo àwọn elders, nítorí pé gbogbo wa náà la mọ̀ bí Queen Naomi ṣe sọ àwọn ọ̀rọ̀ kan ní orí social media by text tí wọ́n post sí orí social media. Ọ̀rọ̀ yìí ó ń jàràn ẹ̀ràn títí di èní. Wọ́n ní àwọn elder ní kò yẹ kí wọ́n máa rí kábíyèsí àti Queen Naomi pọ̀ nítorí pé wọn ò tí ì parí àwọn ritual wọn. Wọ́n ní wọ́n ní ọjọ́ tá à ń sọ yìí, Queen Naomi wá sí inú ààfin. Wọ́n ní wọ́n kí àwọn elders pé káwọn bẹ̀ wọ́n, káwọn dẹ̀ ní kán má bínú gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Wọ́n ní lẹ́yọ kọ̀ọ̀kan ni wọ́n dìde ni wọ́n lọ. Ṣùgbọ́n ó ya kábíyèsí lẹ́nu pé kí ló dé tán wúrú wà báyìí. Wọ́n wá ní kò dáa wípé nítorí Queen Naomi ò tí ì parí ritual wọn. Ṣùgbọ́n èyí tí a wá gbọ́, wọ́n ní lẹ́yìn ìgbà tán ṣe àwọn full moon ritual kan nínú àwọn ètò yẹn kan ṣe, wọ́n ní tán wá padà wá tí wọ́n wá bẹ̀ àwọn elders. Wọ́n láwọn elders, wọ́n ní wọ́n jókòó. Wọ́n ní in fact gan nínú wọn tó bá Queen Naomi sọ̀rọ̀ pé kán fi ọkàn wọn balẹ̀, wípé Ọlọ́run máa gbàkóso. Ẹ̀yin èèyàn lé, ẹ rí pé good news lèyí. Wọ́n ní àwọn elder yìí tún sọ fún wọn pé àwọn mọ̀ pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kì í ṣe fault Queen Naomi, wípé kò sí obìnrin tí ò lè bínú, wípé ṣùgbọ́n wípé àwọn fẹ́ rọ Queen Naomi pé kí wọ́n fi ọkàn wọn balẹ̀. Wọ́n tiẹ̀ ní wọ́n tún jẹun. Wọ́n ní àwọn àti Queen Naomi jọ jókòó ní pọ́n jọ jẹ, wọ́n jọ ti ọwọ́ bọnú ọwọ́. Nǹkan tí mo mì ní pé oúnjẹ tí wọ́n sè wọ́n jọ jẹ. Ẹ̀yin èèyàn lé, nǹkan tá a gbọ́ sí ọ̀rọ̀ yìí. Wọ́n ní nítorí ìdí èyí nǹkan tó ṣẹlẹ̀ yìí, bóyá àwọn èèyàn kan ló ṣòfófó fún àǹtí wa yìí o. Wọ́n ní bó ṣe bínú nìyẹn tó lọ gba gbogbo márúwá tó rà fún àwọn elders. Wọ́n ní ṣe ló pe àwọn boys ẹ̀ pé kán lọ seize gbogbo márúwá. Ẹ rí pé èyí tún lágbára. Àwọn ò tiẹ̀ mọ̀ pé àǹtí wa ti ra márúwá fún àwọn elders. Wọ́n ní bó ṣe lọ kó gbogbo márúwá nìyẹn, tán lọ kó sí building Ọ̀jájá hotel. Wípé ibẹ̀ ni wọ́n kó àwọn márúwá yẹn sí ní guest house. Wọ́n ní bí kábíyèsí ṣe gbọ́ báyìí, wọ́n ní inú bí kábíyèsí gan-an. Ẹ̀yin èèyàn lé pé kí ló dé tí àwọn elder yìí tí wọ́n máa lọ gba nǹkan lọ́wọ́ àǹtí wa hem. Wọ́n ní bí kábíyèsí ṣe seize mọ́tò ọkọ̀ tí kábíyèsí rà fún wọn nìyẹn. Ẹ̀yin èèyàn lè rí pé yìí lágbára. Kí ni ẹ tún fẹ́ kí bàbá Erin ńlá ṣe pẹ̀lú gbogbo nǹkan tí kábíyèsí ti ṣe? Ṣé ẹ mọ̀ pé bá a ṣe gbọ́ kábíyèsí máa ń san owó school àwọn elders, àwọn ọmọ wọn? Àìmọye wọn ló wà ní scholarship list Queen Naomi tí wọ́n ń sponsor, tí wọ́n ń sanwó school wọn, and they are going to school abroad. Overseas ni wọ́n ti ń lọ school. Kì í ṣe bóyá àwọn míì ń lọ Nàìjíríà, but most of them they travel back and front
ló wá di pé kí wọ́n wá máa struggle lórí pé kẹ́ má gba nǹkan lọ́wọ́ àwọn sisi wa gbogbo, kẹ́ má gba nǹkan lọ́wọ́ wọn. Ṣùgbọ́n nǹkan tí ò yé mi ni pé ṣé owó lèèyàn fi ṣe gbogbo nǹkan láyé yìí? Ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn, owó máa tán, ṣùgbọ́n ìwà ẹni kò lè fi èèyàn sílẹ̀. Pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ṣe ń bribe wọn, tẹ́ ń bribe wọn, tẹ́ ń bribe wọn, ṣé ìyẹn nìkan kọ ọ̀rọ̀ àti àṣẹ sí bàbá wo Erin ńlá lẹ́nu ni? Ṣé ìyẹn nìkan ní pé rárá o, bàbá wo Erin ńlá, nǹkan tí wọ́n ń sọ kò ń ṣe nǹkan tó yẹ pé àwọn máa listen sí? Tó bá láṣẹ náà, nǹkan tó bá sọ kò sẹ́ni tó lè yí padà. So àwọn ọ̀rọ̀ yìí ó rí lè rí bákan wípé kí ló dé tó jẹ́ pé àwọn elders yìí wọ́n máa gba nǹkan lọ́wọ́ àwọn obìnrin yìí. Bí wọ́n dẹ̀ ṣe ń gbà wọ́n lẹ́nu ọ̀rọ̀, rí pé baba ńlá disgrace ni. Bá a ṣe gbọ́ wọ́n ní kábíyèsí, wọ́n náà seize àwọn mọ́tò wọn allegedly o, nǹkan tá a gbọ́ ni o, nǹkan tá a gbọ́ la wá tọ́jú, wọ́n náà seize àwọn mọ́tò wọn. Wípé kí ló dé? Ẹ̀yin àwọn tó yẹ pé wọ́n ṣẹ̀ ni o, kì í ṣe gbogbo wọn o. Wípé kí ló dé tí wọ́n lọ disgrace àwọn? Ẹ̀yin èèyàn lé, àfi kí Ọlọ́run Elédùmarè kó máa ṣàánú wa. Àfi kí Ọlọ́run Elédùmarè kó máa ṣọ́ wa lọ́wọ́ àwọn àǹtí wa gbogbo yìí pẹ̀lú ìwà tí wọ́n ń wù nínú ààfin bàbá wo Erin ńlá. So wọ́n ní ìgbà tí kábíyèsí wá seize àwọn mọ́tò wọn náà ń bẹ̀bẹ̀ wípé kí kábíyèsí dáríjà wọn, wípé àwọn mọ̀ pé nǹkan táwọn ṣe ò dáa, wípé kí ṣẹ̀mẹ́ pé a sọ fún yín pé àwọn ẹ̀gbọ́n kábíyèsí wọn gba nǹkan tí àǹtí wa gbé lọ fún wọn, wọ́n reject ẹ̀. Wọ́n ní ó gbọ́ ọ̀rọ̀ tí àwọn ẹ̀gbọ́n kábíyèsí sọ, wọ́n ní sisi wa ìgbọ́rọ̀, torí wọ́n ní àwọn ẹ̀gbọ́n kábíyèsí bá èèyàn kan sọ̀rọ̀ nípa ìwà sisi wa yìí, wípé ìwà tó ń wò dá nínú ààfin. Wọ́n lẹ́ni yẹn wá lọ sọ fún wọn, ló wá lọ attack àwọn ẹ̀gbọ́n kábíyèsí. Wọ́n ní ẹ̀gbọ́n kábíyèsí ní àwọn sọ bẹ́ẹ̀, ṣáwọn ń parọ́ ni? Wípé àwọn ò parọ́ náà, wípé kó tó di pé bàbá wo Erin ńlá fẹ́ àǹtí wa yìí, wípé ṣe ló ń ṣe dáadáa, ló ń ṣe bí ìgbà tẹ́ pé obìnrin ti tán nílùú, wípé tán fẹ́ tán báyìí, pé oríṣiríṣi nǹkan ló ń ṣe, wípé àwọn ò yọ sọ, wípé àwọn ò ní kó má gbọ́. Wọ́n ní àǹtí wa yìí wọ́n ló bínú kúrò níwájú wọn ni. Nǹkan tá a gbọ́ nìyẹn, ẹ̀yin aráalé. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni a gbọ́ pé ìkan nínú àwọn màmá àwọn àǹtí wa yìí wọ́n ní wọ́n gba Àkúrẹ́ lọ. Ṣé mọ̀ pé a ti sọ pé àwa kàn ń ṣe gist wa ni, àwọn ò dárúkọ èèyàn kankan ní orí channel, àbáyàn kankan jà, àbáyàn kankan bínú, ṣùgbọ́n òótọ́ tá à ń sọ àfi ń kẹ́kọ̀ọ́ ni. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní bó ṣe lọ nìyẹn o, ló bá gba Àkúrẹ́ lọ lọ́dọ̀ màmá Queen wa. Wọ́n ní in fact wọ́n ní Queen Naomi gan wà lákúrẹ́ nígbà yẹn. Wọ́n ní ìgbà tán débẹ̀ náà kẹjọ́ náà rò pé kí màmá Queen wa kan bá Queen Naomi sọ̀rọ̀, kí Queen Naomi dáríjì àǹtí wa yìí, wípé ọmọdé ò lè mẹ̀kọ́ jẹ kó má ra lọ́wọ́, wípé wọ́n ti mọ̀ wípé nǹkan tí àǹtí wa yìí ṣe ò dáa, wípé àwọn fẹ́ kí wọ́n fi orí jì àǹtí wa yìí, wípé nítorí gbogbo ìwà tí àǹtí wa yìí wù sí Queen Naomi, wọ́n láwọn mọ̀ pé kò dáa, wípé kán forgive wọn, wípé àwọn dẹ̀ mọ̀ pé ní agbára Ọlọ́run àǹtí wa yìí kò ní ṣe ẹ̀ṣẹ̀ yìí mọ́. Ẹ̀yin èèyàn lé, wípé gbogbo nǹkan tó bá wù kí àǹtí wa yìí ṣe, wípé wọn ò ní ṣe ẹ̀ṣẹ̀ yìí mọ́, wípé so àwọn fẹ́ kí ìrẹ́pọ̀ kó wà láàrin wọn. Wọ́n ní màmá Queen wa wá sọ fún màmá àǹtí wa yìí, double prince, wípé ṣé Queen Naomi gbé inú ààfin ni? Wọ́n ní rárá. Ṣé àtìgbà tí àǹtí wa yìí ti wà nínú pálásì bàbá wo Erin ńlá, ṣé Queen Naomi wọ́n disturb wọn rárá? Wọ́n ní rárá. Ṣé bá àǹtí wa yìí ló ń gbà ààfin? Kí wá ní ti Queen Naomi tí wọ́n fẹ́ máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Queen Naomi? Kí ni ti Queen Naomi pẹ̀lú pé wọ́n ń gbénú ààfin? Ẹ̀yin èèyàn lé, ṣé ẹ rí Ọlọ́run ọba kò kí ń dójú ti àwọn tiẹ̀ o.
ọ̀nà ni Ọlọ́run fi ń support Queen Naomi tó ń gbèjà wọn. Nǹkan tí ojú Queen Naomi rí nínú àfihàn kì í ṣe kékeré o. Ọlọ́run Elédùmarè nìkan ló ń gbèjà wọn o. Ọlọ́run nìkan ló ń gbèjà wọn. Nítorí pé nǹkan tí wọ́n fẹ́ fi ojú Queen Naomi rí ṣe nǹkan kékeré. Ọlọ́run ò kàn gbà fún wọn ni. Ọlọ́run ló ń bá Queen Naomi àti kábíyèsí ja ìjà yìí, kì í ṣe ènìyàn rárá. So àwọn nǹkan tá a gbọ́ nìyẹn o. Wọ́n ní bàbá Erin ńlá wọn náà ṣe gudugudu méje yàyà mẹ́fà o. Ìpè ńgbà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí, wọ́n ní wọ́n gba àwọn kíì wọn, àwọn mọ́tò tó ń rà fún àwọn ẹ̀dá yìí lọ́wọ́ wọn ni. In fact, ó ya gbogbo wa lẹ́nu. Allegedly ní gbogbo àwọn nǹkan tá a mú wá fún yín. Tí a bá tún gbọ́ update, a máa mú wá. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ bí mo ṣe máa ń sọ. Alleged ní gbogbo àwọn nǹkan tá a wá sọ yìí o. Mi ò bá bàbá Erin ńlá gbé inú ààfin o. Orúkọ mi ni Máṣọ́lá. Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that tá bá ti post any gist ẹ máa rí. Òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ má gbàgbé prize giveaway wa tó ń bọ̀ ní July 15. Ẹ máa gbáradì. A bá wa láyọ̀ àti àlàáfíà. Ẹ̀yin èèyàn lé kí ló dé tá fi ń mú àwọn èèyàn fún prize giveaway? À ń mú àwọn èèyàn wọ̀nyí nítorí pé wọ́n ti wà pẹ̀lú wa tipẹ́. Wọ́n dẹ̀ máa ń follow wa. Àwa náà fẹ́ múnú wọn dùn ni. Ẹ comment, ẹ like, ẹ subscribe so that ẹ̀yin náà lè máa jẹ́ ẹ lè máa kópa nínú àwọn prize giveaway wa yìí. Èèyàn 40 la máa mú ní July 15. Ẹ má gbàgbé kẹ́ subscribe. Ẹ̀yin tẹ́ bá ti subscribe, please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.